àfà yìí mo ti mọ̀ ń wò yín tipẹ́tipẹ́ pé ṣàníyàn yín dàbí kò dá ó dàbí kò lórí ibu ni kì í ṣèyàn rè ó dàbí kò lórí burúkú ẹ̀dá láfa yìí kì í ṣèyàn rè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bíi bèbí tí wọ́n kàn sẹ́ẹ̀tì kiri kan sí lọ́pọlọ àwọn èèyàn mọ́ ní kí wọ́n mọ̀ ṣépè mọ́ ò máa ṣépè lálẹ́ yìí máa ṣe fúnra mi máa dẹ̀ ṣe fún wa àfa yìí náà ó máa ń ṣe bí èèyàn rè ó dẹ̀ kì í ṣèyàn rè kì í ronú àti bàyàn lórúkọ jẹ́ ọlọ́run adé bàyàn lórúkọ jẹ́ àfa yìí kíní kan Waisu Lukman Naibu Imam mo fa lọ́lọ́run lọ́wọ́ tó bá yẹ pé èmi àti Sunday Igboho abájọ sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ọmọ wèrè olórí ibùdó ọlọ́run yìí tá a bá jọ sọ látìgbà tí mo ti pèsè Sunday Igboho nígbà tí mo wà ní London lórí ọ̀rọ̀ àfáà kan tó drag mi jáde nígbà tí wọ́n fi lọ sí Kwara tábà yẹn àfáà kan kí ló kọ fáà yẹn náà kíní kan bí Wàsíù níjẹ́ kíní kan ìmámù kíní kan ìmámù kíní àbí kíní kan tó ń sọ̀rọ̀ nǹkan tí mi mọ̀ sí gẹ́gẹ́ bí tábà wèrè Lukman yìí náà sọ nǹkan tí mi mọ̀ sí pé mo ní pé kí àwọn ìwé ẹkùn àbí kankan pé kí wọ́n wá sí Kwara tí ń drag mi tí nǹkan tí mi lálàárí bí tábà yìí náà sọ yìí èpè níwàá sẹ́ǹsì mi ò ní sọ̀rọ̀ kankan láti ìgbà tí mo ti gbé Sunday Igboho ní London yẹn tí mo ti pè wọ́n jáde pé èmi àti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé kẹ́ mọ̀ wá sí Kwara tí bá tún bá Sunday Igboho sọ̀rọ̀ dì sí ta tèmi àti wọ́n jọ sí ló sí ara báyìí abá tiẹ̀ sọ̀rọ̀ ọmọ wèrè ọmọ asàfúlẹ̀ ọmọ ẹlẹ́bọ̀ yìí rí ta ọlọ́run yìí rí láàrin èmi àti wọn tán fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mo lè fẹ́ràn rẹ o kí gbogbo àtibọ̀tán mi kó bàjẹ́ àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ àfá Lukman Waisu Naibu Imam yìí àtibọ̀tán rẹ̀ ó bàjẹ́ ò ní nígbẹ̀yìn rẹ̀ àtàbí tó yẹ pé mi àti Sunday Igboho abájọ sọ̀rọ̀ kankan nípa ọ̀rọ̀ ọmọdé ọlọ́run yìí láyé gbà tí mo rí fídíò yẹn lẹ́ẹ̀kan mo pe àbúrò wọn ó ní rárá o nǹkan tó ń tẹ́ ẹ sọ ni pé nígbà tó kọ́kọ́ ní problem lákọ̀ọ́kọ́ pé mo wà nú ẹni tọ́lọ́run fi yọ́lẹ̀ ẹ̀ka yìí ẹlẹ́kẹ̀jẹ́ ṣe pé àfá Lukman Waisu Naibu Imam tó bá yẹ pé n tó ń wí bẹ́ẹ̀ ló bá rí tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá rí gbogbo tí ọlọ́run ṣe fún mi lóore látòjọ́ mi náà ni ó ti bàjẹ́ àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo rẹ̀ tọ́lọ́run ṣe fún wa á bàjẹ́ lójú ẹ̀mí rẹ̀ gbogbo tọ́lọ́run ṣe fún ẹ ò ní wàá sun ẹkún kẹ́yìn ayé rẹ̀ tó bá yẹ pé n tó ń wí bẹ́ẹ̀ ló ṣe rí kí n sun ẹkún kẹ́yìn ayé mi èmi náà ní fídíò yẹn lẹ́ẹ̀kan tí a fà wà Lagos tó ṣe rẹ̀ sí mi mo ní wọn máa tán sọ ni ẹni tó hẹjà nẹ́bì tí ń bọ́ nẹ́bì tí ń bọ́ lọ lèmi wà fẹ́ràn níjọ́ tí mo fi ilẹ̀ tí mo ní pé kó máa lọ rẹ̀ mi ìbá ní kéèsì mọ́ ni wọ́n ní láwọn rí fáàsì èmi àti Sunday Igboho ọ̀rọ̀ ọmọ burúkú yìí àsọláyé rí mi rí àsọláyé mi rí ẹ wá ń play fídíò mi ẹ̀yin ò dẹ̀ fẹ́ kí kẹ́yìn náà mọ kókó rẹ̀ bàjẹ́ tó bá ké bẹ́ẹ̀ ni nítorí wí Lukman Waisu Naibu Imam gbogbo ọ̀rọ̀ mi láti alibude yá yóò bàjẹ́ àwọn dájú bẹ́ẹ̀ kọ́ gbogbo ọ̀rọ̀ rẹ láti alibude yá á bàjẹ́ ó ní láti bọ̀ tán re ẹ̀yin yìí tí wọ́n ń ṣe báyìí gan-an irú ẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ kọ́rọ̀ tí kó yàní kó láàyè kí n ronú bí tíyàn ti bá iṣẹ́ ayé yẹn dé ó máa sọ bí bèbí ẹgbọ́n tí ń wí. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run àánú Ọlọ́run orí ẹ̀jẹ̀ tán lọ́wọ́ bá kí ó máa bẹ́ẹ̀ wéé sọ̀rọ̀ gbogbo wa káàkiri gbogbo ibi kíbi tí ẹ ti ń bọ̀ mí Allahumma ó ní sóríire ṣe rí díẹ̀ báyìí ní Ọlọ́run ọba máa tú àṣírí. blọ́gà ni ẹ àṣírí rẹ̀ ó tú Ọlọ́run á tú àṣírí ẹ̀ Ọlọ́run Lukman Waisu Ọlọ́run á tú àṣírí ẹ̀ àṣírí rẹ̀ ó tú ó ní láti bọ̀ tán re tó bá kí n tó wí bẹ́ẹ̀ ni àtàṣírí èmi àtẹ̀mí Ọlọ́run ó tú tó bá kí n tó wí bẹ́ẹ̀ náà ni àṣírí èmi Ọlọ́run ó tú àmọ́ ká ní bẹ́ẹ̀ kọ́ Lukman Waisu àṣírí rẹ̀ ó tú láyé àtọ̀run ó ní nísìmí láyé rẹ̀ ó ní nísìmí láyé rẹ̀.
gbogbo àwọn ọ̀tá Ọlọ́run tó wà lórí social media látara wípé ẹ kórìíra àwọn kọ̀ọ̀kan díẹ̀ lọ́lọ́wọ́n bá máa tú àṣírí yìí díẹ̀ lọ́lọ́wọ́n bá máa tá àṣírí yìí. ṣe rí lójú fọ́nrán mi ẹ rí wípé Afa Labib Lagbaji wọ́n wà lójú fọ́nrán yìí àti olóyè Sunday Igboho ṣe rí nítorí àwọn méjèèjì tó fi wọ́n. gbẹ̀nsọ̀hún blọ́gà ni ẹ ò kí ṣèyàn rẹ blọ́gà ni ẹ wo àgbékalẹ̀ rẹ̀ ń jọ bí èèyàn rẹ blọ́gà ni ẹ ọ̀tá Ọlọ́run gan nìwọ náà. Lukman Weso ní nísìmí Ọlọ́run bá yí rẹ jẹ́ Ọlọ́run bá gbogbo tó lọ ti níyì Ọlọ́run fọṣọ yìí rẹ ya àdàbí tó bá gbé tó wí bẹ́ẹ̀ lórí lókù tèmi àti Sunday Igboho bá sọ̀rọ̀ ọmọ yìí rí láyé mi tí n bá lọ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí tán fi lọ pé mo fẹ́ràn ràbí kékeré lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ mi ó dàrú ọ̀rọ̀ mi ó bàjẹ́ àmọ́ tí wàá rí bẹ́ẹ̀ Lukman Weso ọ̀rọ̀ rẹ ó bàjẹ́ ọ̀rọ̀ rẹ ó dàrú ìsinmi ó kónú ayé ẹ̀ gbogbo bí tó ṣiṣẹ́ dé Ọlọ́run ó bàjẹ́ fún ẹ àdàbí tó yẹ kí bẹ́ẹ̀ lọ́lọ́gùn Lukman Weso ò ní nísìmí láyé rẹ gbogbo aṣọ ìrẹ́ Ọlọ́run ó yá tó wá gé tó wí bẹ́ẹ̀ ni aṣọ ìmí Ọlọ́run ó yá lórí ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí sìn nígbà tí àwọn kílọ̀kọ rẹ̀ àwọn polisi tán délé àwọn ọmọ yẹn tó fẹ́ mú ẹ tó kọ́ pè mí gbára Alágúsí ni pé kí n mọ lọ wo fíìmù tí ń ṣẹlẹ̀ immediately náà ni mo ti ń pe Sunday Igboho òun ò dẹ̀ gbé dìsí èmi àti wọn ò sọ̀rọ̀ báyìí tèmi àti Sunday Igboho bá sọ̀rọ̀ dìsí láti gbà tí ọ̀rọ̀ yẹn ti happen no láti London tí mo ti pè wọ́n last pé àkànṣe ẹ̀ ló lásán ìyọ́nà Ọlọ́run kò kó ọ̀rọ̀ mi àmọ́ tí o bá síbẹ̀ Lukman Weso gbogbo tí ń jẹ́ ìyọ́nà Ọlọ́run á kó ọ̀rọ̀ rẹ̀ ìgbà tí wọn ò gbé wọn á pe Kàbírù àbúrò wọn ọmọ wọn wọn á pè sórí nǹkan tí wọn ń ṣe ó ní wà nílé mo ní wò sílé o wọn bẹ́ẹ̀ báyìí lọ́ báyìí ó ní òun ò rò bẹ́ẹ̀ o bàbá yẹn dẹ̀ jáde ó lọ wọ́n nílé ó ní òótọ́ ni pé wọn ò sílé mo ń pààrà fún ni mo ní nǹkan lẹ́sẹ̀ yìí mo ní èmi àti wọn di ọ̀tá o èmi àti wọn di ọ̀tá o èmi àti wọn di ọ̀tá o tí n bá sọ bẹ́ẹ̀ ìyọ́nú Ọlọ́run kó kó inú ayé mi àmọ́ tí n bá wí bẹ́ẹ̀ Lukman Weso tó wá ń bà mí lóko jẹ́ gbogbo tí ń jẹ́ ìyọ́nú Ọlọ́run á kó inú ayé rẹ̀ mo ní èmi àti wọn di ọ̀tá o èyàn ń bọ̀ níbi òun bọ́lọ̀ òun bú ogun wa ẹ wá lọ ń gbàlẹ̀ kí n rọ́bìsì yìí tí n bá sọ bẹ́ẹ̀ tí mo fi ń sọ eléyìí gbogbo tí ń jẹ́ ìyọ́nú Ọlọ́run tí mo ti ní lónìí Ọlọ́run yọ kùnú ayé mi àmọ́ tí n bá wí bẹ́ẹ̀ tó wá ń bà mí lọ́kọ̀ yá Lukman Weso ìyọ́nú Ọlọ́run á kùnú ayé rẹ̀ nǹkan tí Sunday Igboho sọ yẹn tó bá ké bẹ́ẹ̀ nínú ọkàn mi lóòótọ́ Ọlọ́run ló mọ sàráyé lùkùlùbì tó ń bà mí lọ́kọ̀ jẹ́ ká níbẹ̀ ló ṣe rí lóòótọ́ gbogbo ìdùnnú mi kó bàjẹ́ àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ Weso Lukman ìdùnnú rẹ̀ ó bàjẹ́ because òun bà mí lórúkọ jẹ́ Ọlọ́run sọ̀rọ̀ blogger ni ẹ̀ náà blogger ni ẹ̀ wọlé sọ̀rọ̀ ìtẹ̀ rí àmì àfọ́lára rẹ̀ blogger ni ẹ̀ blogger ni ẹ̀ gbà tí mo rí fídíò lẹ́ẹ̀kan tí mo rí lẹ́ẹ̀kan tí wọ́n sẹ́ndẹ̀ sí láti lọrin because èmi ò sí ní báyìí mo á pe Kàbírù mo ní èwo ni síbù ń sọ yìí ẹ̀yin tí mo pè mà tí a wà ń bí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ pè mí dì sí èwo náà wù yìí nìsín mo ṣe wá bínú yín wọn lọ fún wọn ni níta máa ń rí fáàsì ni táìmù gbà tó kọ́kọ́ ní kéésì lọrin yẹn tí mo fi fúrì rẹ̀ yẹn láwọn kí àbá yìí fẹ́ràn ọmọ yìí láyéláyé níbi kú in ta Ọlọ́run tóbi tíbi kú in lè láìkẹ́ láyé láìkẹ́ àṣà ò ó dẹ̀ ìwà afárá Lukman wèrè yìí ó dẹ̀ bá mi ló kọjẹ́ bẹ́ẹ̀ náà níjọ́ nínú àtọ́ kọ́kọ́ ti fídíò kẹta pé mi ò fẹ́ ti fún èrò ní èmi àtẹ́bẹ̀rẹ̀ nìyẹn. sọ̀rọ̀ kẹ́lẹ́kùn mọ́ lákùnrin ráyà tí ó sọ̀rọ̀ òṣì tó ń sọ. ọmọ yẹn máa ń fẹ́ ṣe pé òun lòún mọ̀ ọ́ sọ jù òkè ẹni tó ṣe nǹkan tí ò dáa tí wọ́n máa ń wòran ni. gbogbo tí mo wí yìí tí mo sọ lọ́wọ́ rẹ̀ tí mo sọ lọ́wọ́ tí oyin gbọ́ yìí tó bá ké bó ṣe sọ ni mo ṣe ká ní irú àníyàn tó ni mo fi sọ
njọ́ tí máa wọ̀ sáré mi Ọlọ́run ìyà tẹ́yìn ò ní rí kẹ́lá yé kọ́lọ́run ṣe fún mi àwọn tá bẹ́ẹ̀ kọ́ Lukman Wẹ́sù njọ́ tó bá kú wàá rí ìyà Ọlọ́run wọlá pé ó bá mi lórúkọ jẹ́ ni gbogbo tó ti dáadé Ọlọ́run bá jẹ́ níbẹ̀ kọjá bẹ̀ Lukman Wẹ́sù ò ní nísìmí láyè rẹ̀ àdàbí tó yẹ pé nítorí sọ ibẹ̀ ló ṣe lógún Lukman Wẹ́sù Ọlọ́run ò ní fún ọ nísìmí láyè rẹ̀. eléyìí kí sọ̀rọ̀ ẹ̀sìn kọ́ níṣẹ̀lẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní tàwọn tó kù rẹ̀ táwọn náà ń bú Kùránì tó ń bú Ọlọ́run tó ń bú ànábì ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn eléyìí ó ń dìfẹ́ mu kárátà àwọn èèyàn ó ń búlì wọn pásítọ̀tì àwọn èèyàn ó bàjẹ́ ẹ̀dẹ̀ rí náà Sunday Igboho nǹkan fẹ́ ṣe èmi ò gbà wọlé ara tèmi. ẹ lágùn ìtí mo wí kí ni o tún fẹ́ kí n tún wí Ọlọ́run ló wá mọ àníyàn ọ̀rọ̀ Ọlọ́run ló wá mọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ bí yẹn bá ń sọ nítorí ẹ̀mí méjì Ọlọ́run ló mọ̀ tí mo jẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èyí tí mo play yìí ni o tí mo sọ yẹn ká ní má sọ́kẹ́ lẹ́mí méjì tó ń sọ yẹn gbogbo ọjọ́ tí màá kú dákúdákú ni kí n kú àmọ́ tí wàá rí bẹ́ẹ̀ Lukman Wẹ́sù mújọ́ tó bá kú ó kú dákúdákú ni wàá kú dákúdákú ni ìtí ń jáyọ̀ náà Ọlọ́run á kó nu ayé rẹ̀ àtàbí tó yẹ pé ìtí tó ń sọ lórí mi yìí bẹ́ẹ̀ ló wáyé lóòótọ́ wàá kú dákúdákú ni Ọlọ́run máa lálàsí ayé rẹ̀ èmi àtẹ́bẹ̀rẹ̀ nìyẹn àtàbí tó yẹ pé ìtí tó wí bẹ́ẹ̀ ni lóòótọ́ mo yẹ sọ̀rọ̀ yìí kárí pé kèsì pé mo sọ pẹ̀lú ẹ̀mí kan di sin èmi àti Sunday Igboho àsọ̀rọ̀ nítorí ìbínú ọ̀rọ̀ yẹn mo rí ní pé ìjà ti bẹ̀rẹ̀ náà nìyẹn mo sọ fún Kabiru mo ní Kabiru kódà ẹnìkan bẹ àbá kan bẹ tí ó ní ìdí kankan lọ sí Sunday Igboho tó yẹ ká ṣe láti bí ìjẹta àbí ìjẹrin àbúrò wọn kan bẹ ọmọ Igboho bí yìí ni obìnrin ni ó fẹ́ lọ́dọ̀ wọn mo ní ìyìnlẹ̀ lọ́mọ o mo ní èmi àti sí àní sí mọ́lá láyé because nǹkan lọ́sẹ̀ yìí ó bínú gan wọ́n ìtẹ̀ búùdì tẹ́ à ń lọ gbújà ẹlẹ́bọ wọ́n jáde wọ́n sọ náà àjọ òsì bíi ó máa gbọ́dọ̀ kà bíi bèbí kí n sue ìwọ ni Ọlọ́run tó bá yẹ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run mo bẹ̀ ọ́ pẹ̀lú alẹ́ yìí àti àṣẹ tó fi ń ṣe gbogbo nǹkan ní tó ń sọ yìí Lukman Wẹ́sù ká ní bẹ́ẹ̀ ni tó ń sọ yìí lóòótọ́ gbogbo yẹn ti máa kó láyé kójú mi fọ́ kó láyé àmọ́ ká ní bẹ́ẹ̀ kọ́ Lukman Wẹ́sù wọ́n dá òní nílẹ̀ kó láyé Ọlọ́run á fọ ẹ lójú kó láyé ìwọ ni Ọlọ́run èmi àtẹ́bẹ̀rẹ̀ ni ẹ o wọ́n máa fi àgbákò hẹ́ ó ti máa ń ṣe tipẹ́tipẹ́ ti máa ń wọ ẹran tó máa sọ̀rọ̀ bíi enlight bí ẹni tó ní ọpọlọ òde lọ́pọ̀lọ́ kankan olórí burúkú ni ẹ́ olórí burúkú àgbákò èèyàn ni ẹ́ ìwọ ni Ọlọ́run ìdààmú tó rírí Ọlọ́run á gbé wá báyẹn Lukman Wẹ́sù wàá kàn yàmọ́ alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ lára gbogbo tó ní òní nísìmí tó bá ké ń tó wí bẹ́ẹ̀ ni ìdààmú ọ̀sán àárọ̀ alẹ́ Ọlọ́run ó ṣe fún mi àwọn tó bẹ́ẹ̀ kọ́ Lukman Wẹ́sù òní sinmi láyè rẹ̀ Ọlọ́run á bá ayé rẹ̀ jẹ́ àwọ̀ ẹ̀ tuntun báyìí láàrin ayé ìwọ ni Ọlọ́run mo fẹ́ràn Ọlọ́run wọ láyà mi wájú Ọlọ́run Lukman Wẹ́sù òní nísìmí òní nísìmí ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé òwòṣẹ́ sọ ìmọ̀ tó ní gan tó wà lára rẹ̀ tó lò wọ́n ní ìjà kún fásitì kún bí náà báyìí àti pé fásitì kankan wà bá ẹ olórí burúkú ni ẹ ẹni àdánù ẹni òfò ní ẹ Lukman Wẹ́sù olórí ibú ni ẹ ò ní ṣoríire olórí àbáyé ẹjẹ Lukman Wẹ́sù mi ò ṣe ẹkẹ náà mi ò ṣe anything àtọ́ nọ́mbà tí mo sọ èmi àti Sunday Igboho tá a bá jọ sọ láti ìgbà tí mo ti pè London yẹn tí àfáà kan ìmáàmù ìlú kan tó drag mi wọnú ọ̀rọ̀ ilẹ̀ Kwara yẹn tákì má bá sọ̀rọ̀ dò ní mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ìyọ́nú Ọlọ́run tí mo ń ṣe fún yàn láyé tí èfi rí láyé ṣe Ọlọ́run kò mú kó láyé mi nísìnyí báyìí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà nígbà tí mo rí fídíò ìlálẹ́ yìí
tí mo pe nọ́mbà wọn ò pé wọ́n á pe àbúrò wọn pé Kabiru bá mi kìlọ̀ mú sífò wọ́n tí mo dájú mo lọ́rọ̀ wọ́n á lé mi pé èmi pé ọba àwọn afá lọ nìyẹn náà wọ́n sọ̀rọ̀ kan mi ọ̀rọ̀ yẹn yín sífù tèmi bá wọn sọ̀rọ̀ láti ìgbà tí mo ti wà London níbi kan bí almost 3 weeks sẹ́yìn báyìí tí mo bá sọ̀rọ̀ kan sí Sunday Igboho tó ní Ọlọ́run ìyọ́nú rẹ tó máa ń ṣe fún yẹn tí yẹn fi rárí jẹ náà wọ̀ Ọlọ́run mú kó láyé mi àwọn tó kẹ́yìn ìyìn bá wọn sọ̀rọ̀ dò ní láti ìgbà tí mo sọ̀rọ̀ ní London yẹn Ọlọ́run jẹ́ máa rí ọ̀nù rẹ lọ Lukman Wẹ́sù pé o ti ẹ̀kọ́ ọmọ mi yẹn ká ní tó wí orí bẹ́ẹ̀ wọ́n sọ o àwọn tí wàá rí bẹ́ẹ̀ ìyọ́nú Ọlọ́run tí yẹn fi rárí jẹ náà Ọlọ́run mú kó láyé Wẹ́sù ìwọ́nu Ọlọ́run ìwọ́nu Ọlọ́run ọba rẹ nu. Hello Tani ẹ wo pèsè ṣe live lọ́wọ́ ní bóyá kó mú ní Mustapha ọ̀rẹ́ yín mo ti mọ̀ yín láti kékeré Àràkúnlá ẹ rí Sunday Igboho lọ́fẹ́ dá wàhálà lè sí lọ́rùn Àràkúnlá ọmọ Ìlọrin níbi Sunday Igboho lọ́fẹ́ dá wàhálà òun nílò sọ̀sọ̀ sọ mi rẹ níbi program pé ẹ láìkì Balọ́lọ́run lónìí. bẹ́ẹ̀ ni èmi náà ẹni sùúrù èmi náà rí ẹ máa gbọ́ táàfà yìí bá fẹ́ ṣe dà tó yẹ pé ẹ máa gbọ́ tó bá pé èèyàn rí bá làfà yìí ẹ máa gbọ́ tó bá pé èèyàn rí wá làfà yìí kò tí ì kan láìfù kò tí ì kan fídíò wọ́n nọ́mbà mi kò pè mí bẹ́ẹ̀ ni n ti ń wí yìí èmi gẹ́gẹ́ fúnra mi mo ti jà sí lálẹ́ yìí wọ́n náà ọkọ náà èmi àti ọ̀rọ̀ ọmọ orí bú yìí èmi àti àjọ sọ́rí gan náà láwọ̀kọ́ nìyẹn tẹ́ẹ̀ fi lè sọ yorùbá mi nípa ọmọ burúkú yìí èmi àti àsọ̀rọ̀ yìí láyé sefúlẹ̀ rasim ní ọjọ́ kan ó dà pé ńgbà tí àràfáwà Abdulhakeem Àmọ̀fẹ́ tọ́mọ́gbẹ̀ ní ọlá ní pupa wọ́n lọ kí Sunday Igboho sílé ńgbà tí wọ́n dé láti èkí nígbà tó fi ní wọ́n tú wọn lẹ́yìn wọ́n lọ kí wọn sílé àtàfáwà kan kó máa dùn kò jíjọ́ kejì rẹ̀ lọ àwọn ẹlẹ́bọn náà gbéra wọ́n lọ kí wọn wọ́n bẹ̀rẹ̀ sí bú àwọn àfáà yẹn mo á kọ̀ ọ́kẹ́ Sunday Igboho ojú yín lẹ̀ làwọn pípò yìí ti ń bú àwọn àfáà yẹn bẹ̀ yẹn lè ní ká dákẹ́ pé kí wọ́n bú wọn mọ́ ṣé àwọn àfáà yẹn bàtà àwọn akíyín sáwọn bú àwọn ẹlẹ́bọ pé ká ní màá sọ̀rọ̀ ọmọ olórí bú yìí pé màá ń sọ̀rọ̀ rẹ̀ báyìí tí èmi àti Sunday Igboho jọ sọ láyé ìjọ àkọ́kọ́ òun náà nu láti gbà wọn di sí èmi àti wọn àṣọ lọ́rọ̀ rẹ̀. ọ̀dà mo wo láìfù yìí tẹ́ ẹ sọ pé ẹ ti pè wọ́n lérí ọ̀rọ̀ yìí pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa o. bẹ́ẹ̀ ni àbúrò wọn tí ń tẹ̀lé wọn àbúrò yẹn òun ló kọ́ làwọn gbé kọ́ọ̀lù èmi àti Alágúsí lájọ wà lórí kọ́ọ̀lù ẹbí Alágúsí léèrè mo ṣe bọ́ìlì fún ọmọ yẹn bí òkú wọn ni mo bá sọ̀rọ̀ mo ní nǹkan lẹ́sẹ̀ yìí mi àti wọn á di ọ̀tá o sàn pé irú ọ̀rọ̀ yìí ábùrì mi àti wọn á di ọ̀tá o. náà torí pé kò yẹ kó dá kọ yín lónìí kó ní ọ̀dà ẹ̀ láìkì ọmọ òun ọ̀dà ò ní tẹ́ sọ fún un bẹ́ẹ̀ ṣe láìkì ẹ̀ ní pé ẹ̀ láìkì rẹ̀ pẹ̀lú tí ń ṣe fáwọn mùsùlùmí bó ṣe sọ̀rọ̀ tí ẹ máa gbọ́ tí èmi àti Sunday Igboho tábàjọ sọ̀rọ̀ ọmọ yìí rí lẹ́yìn ọjọ́ tí mo ní ó ń bú àwọn àfáà tán lọ kí Sunday Igboho gbà tí wọ́n dé yẹn lẹ́yìn ọjọ́ yẹn nìkan even kìí ṣe ọmọ yẹn ẹ máa gbọ́ even kìí ṣe ọmọ yẹn gẹ́gẹ́ ní ń bá wí gánjọ́ yẹn gbogbo àwọn ẹlẹ́bọ̀jọ́ ń bú gbogbo àwọn àfáà yẹn pọ̀ ní pé àwọn oníkìíní kan àwọn ilẹ̀ lárúbáwá ti wá kí yín àwọn sì ní ti yín gàgà wọ́n ń bú àwọn àfáà yẹn wọ́n á ní síìbù ojú yín láti ń bú àwọn àfáà ní sí ní kán mọ̀ bú àwọn àfáà mọ́ ìjọ yẹn nìkan lèmi àti wọ́n sọ̀rọ̀ lórí àwọn yìí wọ́n á jáde sí wọ́n á bà mí lórúkọ jẹ́. ẹni tí àkíyèsí yẹn ò ní làákà èdè kò ní ròrí ni tó bá ní ròrí èèyàn máa ń wádìí ọ̀rọ̀ ni òní máa bàyàn ló kọjẹ́ èèyàn wádìí ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ni ṣe rí yí lórí prógámù ní sèǹtì ń gbọ́ yín lọ látẹ̀kan kẹsà ń ṣépè mú wá fẹ́ kẹ́ ẹ ṣépè ní mo fàtì wọ́n á pè wọ́n lámúrí London ní sèpè kọ́sálí sẹ́ndì nọ́mbà yín sí mi sí. mo tún sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run tọ́lọ́run fi gbé mi débi lónìí tí mo bá Sunday Igboho sọ̀rọ̀ ọmọ yìí bákanbákan àbí ọ̀rọ̀ tí mo sọ yẹn ó jẹ́ ìtumọ̀ tí Lukman yìí ń wí Ọlọ́run kó rẹ́ mi bọ́ níbi tí mo wà lónìí àwọn jìbọn níbẹ̀ Lukman Wẹ́sù Ọlọ́run ó rí ẹ bọ́ Ọlọ́run máa rí ẹ bọ́ ìwọ ni Ọlọ́run nù.
Ah. Mo fi àlùkùránì búra nírọ̀lẹ́ yìí kó tó di pé mo rí fídíò yẹn ẹnìkan ọmọ Ìgbòho tí mo wà yìí ni obìnrin yẹn ó wá bá mi nílé pé kí n mú un lọ́dọ̀ ẹ̀gbọ́n òun mo ní èmi ò lè lọ mọ́ obìnrin yẹn gan tó kàrà rí fídíò yìí ó lè ṣe jáde pé mo ní ìrè lọ mọ́ mo ní irú àti ápù nígbà kan rí mo ní ìrè lọ mọ́ ní ṣe lọ́dọ̀ Ìgbòho mọ́ because nǹkan náà ń ṣe yìí àwọn náà ń bájà náà wọ́n àti ẹ̀fìn lọ gba ọmọ yẹn lẹ́ẹ̀mẹ́ bí mo ṣe sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ níbi fídíò yẹn nìyẹn torí àfáwà Kamil wọ́n ṣe write-up kan wọ́n kọ pé àwọn fẹ́ rí nǹkan tí màá ṣe báyìí tí ọ̀rẹ́ mi ṣe báyìí bẹ́ẹ̀ ni mo wá jáde níwàá mo ti fẹ́ jáde àmọ́ náà ní kí wọ́n yálé nígbà yẹn táìmù yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò dáa àwọn yẹn wá ní kí n sáà ní sùn mo ní ọ̀rọ̀ yìí ń ta mí lára ni kò sí tẹ́sí mi tara láwọn tí mi mọ̀ sí báwọn àwọn kí ni yẹn ṣe wá yẹn gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ sí ó sì fẹ́ ọkọ̀ yóò dé lọ́rin. ó sì fẹ́ ọkọ̀ yóò dé lọ́rin because Sunday Igboho yẹn ṣèjọba kì í ṣe pírẹsidẹ́ǹtì kì í ṣe gọ́fúnà wọ́n ń jáde wọ́n ń sọ̀rọ̀ mi. wọ́n ń gbé fọ́tò mi síbẹ̀ kálọ̀ fẹ́ ṣe dáadáa torí Ọlọ́run tó èsè blọ́gà ó ní ìdí fọ́tò mi sọ̀rọ̀ rẹ àbíkó call me out kí lè jáde. Mo fi àlùkùránì búra Ọlọ́run ó mọ kọ̀rọ̀ ó mọ gbangba tí mo bá ṣe kankan lẹ́yìn Ọlọ́run gbogbo ọmọ tí mo bí Ọlọ́run pàrọ̀ lójó mi àlùkùránì ni àwọn tí màá ṣe bẹ́ẹ̀ lúgbọ́n ìwésù gbogbo ọ̀rọ̀ lọ́dà lórí ní ojú ẹ̀mí àlùkùránì ni ink because kí ni yẹn dùn mí gan ni ó dùn mí gan ìwọ ni Ọlọ́run lúgbọ́n ìwésù Ọlọ́run wọn rárẹ̀ rẹ̀ nítorí wí kálíbẹ̀lì lóòótọ́ Ọlọ́run jẹ́ kí n rárẹ̀ àmọ́ tí wàá rí bẹ́ẹ̀ ìwésù wọ́n ó rárẹ̀. Wọ́n fi àlùkùránì búra Sunday Igboho ṣe ọ̀rọ̀ yẹn sọ ni sẹ́yìn pé ẹ tún máa gbọ́ sẹ́yìn pé Sunday Igboho ni wọ́n ní pé àwọn àfáà kan nílọrin àbí kankan pé kódà àwọn jọ sọ̀rọ̀ sẹ́yìn pé àbí màá tún búra lẹ́yìn náà tèmi àti Sunday Igboho bá jọ sọ̀rọ̀ mo wà ní àfáà nílọrin lórí ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ ọmọ yìí tájọ sọ tí mo bá wà ní àwọn àfáà tán wí yẹn gbogbo òdùnnú mi Ọlọ́run kó jẹ́ kó dìbànújẹ́ àmọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo òdùnnú mi Ọlọ́run jẹ́ kó máa lọ àmọ́ tó bá rí bẹ́ẹ̀ lúgbọ́n ìwésù Ọlọ́run ó sọ òdùnnú ìdìbànújẹ́ owó àkí ṣépè fún ẹ wọ́n lè ṣépè fún ẹ wọ́n á ṣépè fún ẹ tó bá yẹ pé tí Sunday Igboho sọ pé àwọn àfáà kan tí bá kódà àwọn àfáà tán náà bá wọn sọ̀rọ̀ yẹn lálẹ́ yìí tí mò ń bá Kabiru sọ̀rọ̀ yẹn ó ti wí fún mi pé àbí àwọn àfáà lágbájá àti lágbájá ni àwọn náà kọ́ pè wọ́n pé àwọn ènìyàn ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n lè jọ mọ̀ lọ́rin wọ́n á jọ pín Sunday Igboho pé kí nìkan lọ ṣe ní ibi ọ̀rọ̀ yẹn àfáà kan bẹ àwọn jọ mọ̀ lọ́rin ẹnìkan bẹ àwọn sọmọ lọ́rin tiẹ̀ ọmọ Èkó ni wọ́n jọ pín Sunday Igboho ni láwọn àfáà tí wọ́n ń rí fáà sí èmi ò sínú àwọn àfáà yẹn tí wọ́n bẹ náà àwọn àfáà tán rí fáà sí yẹn no mo mọ̀ pé wọ́n dákọ̀ mi síbi pé mo fẹ́ràn dàbí kankan àmọ́ wọ́n dákọ̀ àwọn àfáà kan pé àwọn àfáà kan wọ́n láwọn àfáà kan àwọn jọ sọ̀rọ̀ tí n bá tún bẹ́ẹ̀ náà àwọn àfáà yẹn náà tí n bá ń bẹ́ẹ̀ náà àwọn àfáà yẹn náà Ọlọ́run mọ́jọ́ ọ̀rọ̀ mi ò já síbi tó dáa àmọ́ tí n bá sí ń bẹ̀ Ọlọ́run jọ́ ọ̀rọ̀ mi já síbi tó dáa. àkódà náà ó jẹ́ ibù gan kí wá kọ́yọ́kẹ́ tó wù mí gan kọ́yọ́kẹ́ èmi gan náà ń rí fáà sí ó kọ́ pè mí náà orúkọ dídá kórúkọ yẹn dá kò yí sí náà. ó dùn mí ni gan because mo ti dùbúlẹ̀ mo ti fẹ́ wọn sùn lọ ní ẹnìkan sẹ́ni kìíní ẹ̀ sí mi kó ní irú àwọn yẹn ṣe máa ń ṣe báyìí gan náà
tí ẹ bùkítà àti bàyàn ló kọjẹ́ káti ẹ̀ ní pé ó dá in tó ní mo ṣe yìí ká ní mo ṣe náà ni kò ní dandan kó wọ́n sórí nẹ́ẹ̀tì ó lè pè mí lábẹ́lẹ̀ kó o lè bá mi wí. ká ní mo ṣe bìrì láti mi wá ṣe in tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run ká ní ahọ́n méjì mo máa ń lò ká ní in tí mo sọ kí mo ṣe yìí máa ń ṣe ọlọ́run o ìráre tí káì tí tọ́gbẹ̀ ní àdúrà tí ò ní ká ọlọ́run kò ṣe fún mi àmọ́ tí wàá rí bẹ́ẹ̀ Lukman Wessu ó láyé bí yìí ó ráre nínú sàárè ó ráre lálùkẹ́wọ̀n ó ráre Lukman Wessu àbí kíní kan náà pé wèrè àfáà kan báyìí ni yóò mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ní làkàyè ó dẹ̀ lọ́pọlọ èmi ọmọ oníwó lórí burúkú rẹ̀ ó kàn lọ fi yàrá kan ṣe studio báyìí tí ó máa sọ̀rọ̀ ó kíní kan yóò máa síbẹ̀ pé àbọ̀wọ̀n jẹ́ light bí ó gbogbo tí máa ń ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ láyé kìí wà mí tó dá mbẹ́ ìwọ́nu ọlọ́run tó ní mí tó mọ̀ pé mi ò ṣàbòsí yóò dájọ́ fún mi mo fà ọlọ́run lọ́wọ́ even gan àbáyìí ká ní pé òótọ́ tẹ̀ ní tó fẹ́ wí you have to be call me before kí afá kí ló dé tẹ̀ ń ṣe báyìí kò yẹ kẹ́ mọ ṣe báyìí èmi ò jáde kí n máa lọ́kọjá láyé ká ní tó sọ gan ká ní bẹ́ẹ̀ náà ni ká ní bẹ́ẹ̀ ni ṣé ẹ lè dákẹ́ ni ẹ lè pè yẹn kọ̀rọ̀ kẹ́ ẹ bá wí ni sẹ́yìn ṣe nǹkan rere rí ni sẹ́yìn ṣe nǹkan rere rí ni èwo ló kí mi sí bẹ́ẹ̀ Lukman Wessu kò ní dáa fún ẹ ọlọ́wọ́ ní fire fún ẹ. kí n tiẹ̀ ṣe gan ká ní pé n tó sọ mo ṣe tó lè pè mí kọ̀rọ̀ ni síbò náà bí ọmọ ó ti ṣe léyìí ṣe o wàhálà ò ti léyìí ṣe wàá rí pé lọ́wọ́ bọ̀rẹ̀ ṣe ọ because mo ti fẹ́ bọ̀ ọjà tipẹ́tipẹ́ tó fi máa ń sọ̀rọ̀ àwọn nǹkan tó máa ń sọ yẹn mo máa ń kàn máa ń mójú kò pé dájú ń fi ẹlẹ́gbẹ́ kó máa lọ tiẹ̀ èmi bẹ́ẹ̀ ní wàhálà kan láfa nǹkan mi ìdè báyìí ló kọjá rí ó dẹ̀ ń wá followers náà ni ó máa ṣe bí ẹni ọlọ́run. mo fi alukurani búra alukurani ni tó yẹ kí n ti ẹ wo afa mo fi alukurani búra káni tí Sunday Igboho sọ yẹn pé mo fẹ́ràn ọmọ yẹn kémi àti ẹ bá jọ sọ rí bẹ́ẹ̀ ọlọ́run o mo jẹ́ ń jèrè ọmọ tó yẹ kí àjọ sọ rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ń jèrè ọmọ tó yẹ kí n tó wí Lukman Wessu bẹ́ẹ̀ ló bá rí ìní jèrè ọmọ káni kò rí bẹ́ẹ̀ ò ní jèrè ọmọ ìwọ ni ọlọ́run nù ọlọ́run bọ̀ lórúkọ jẹ́ ọlọ́run bá ẹ̀ lórúkọ jẹ́ ọlọ́run bá ẹ̀ lórúkọ jẹ́ àdàbí tí wọ́n ṣe bẹ́ẹ̀ lókù mo fi ọlọ́run búra sí láti ìjẹta yẹn síjẹrin yẹn inú sífù ń bí mi náà inú wọn ń bí mi gan ni ọ̀làjímọ̀ la dá pẹ̀lú èmi àti ẹni tó fẹ́ lọ sílé wọn fún bùkátà kan tẹ́nìyẹn ní kí n mú un débẹ̀ ọ̀làjímọ̀ la dá mo ní wàhálà èmi ọlọ́mọ o mo lè bá ẹ ṣe kí n pe Kàbírù kó mú ẹ wọlé tó bá yẹ kí n tí mo wí bẹ́ẹ̀ kọ́ lórí àti bọ̀tán mi ọlọ́run jọ burú àmọ́ ká ní bẹ́ẹ̀ ni ọlọ́run yẹ kó dáa ìwọ ni ọlọ́run ní Lukman Wessu ìwọ ni ọlọ́run fọkàn rẹ dààmú rẹ tó yẹ kí n tó wí bẹ́ẹ̀ ni lóòótọ́ gbogbo àlámọ̀ rí mi ọlọ́run tó dàrú àmọ́ ká ní kò rí bẹ́ẹ̀ Lukman Wessu wàláhì ó bẹ ọlọ́run kò ní gbà fún mọ́ ìwọ ni ọlọ́run ẹ ṣeun gan kó dáná. ìwọ ni ọlọ́run Lukman Wessu ẹ ṣeun jàre ẹ jẹ́ wò pé ẹ mọ̀ jà bàbá ìlú kọjá ó dà ẹ jẹ́ ká pè lábẹ́lẹ̀. eléyìí náà lẹ kálá àfáàrẹ ni ọ àfáàrẹ máa ní studio fòrò lọ ní olórí burúkú ẹ̀dá. kí ni tó fẹ́ fi studio ṣe ọkàn fẹ́ káwọn èèyàn mọ̀ náà ni
ó wá lọ kí mọ́tò mi blogger ó wá gbé sí okay ó ń fi èmi sẹ̀ sí nìyẹn blogger náà ṣe ẹni tó fẹ́ sọ̀rọ̀ tó kí mọ́tò yẹn síbẹ̀ ṣé kì í ṣe blogger ni ìwọ́nu ọlọ́run nu kó dáná káàsì ní òkè ó dá àbá ẹsẹ̀ òyàrá màá kọ̀tẹ̀ nísìn ó dá ẹja ní tó wí mo ṣe lóòótọ́ ṣé o lè wá mi pè lọ́yìn yìí ni kó o kìlọ̀ fún mi pé àbá àkọlù tó ń ṣe báyìí tó o lè pè mí lẹ́yìn ni kó o bá mi wí lẹ́yìn káàtẹ̀ ni mo ṣe gan ẹja ni mo tiẹ̀ ṣe gan bẹ̀rẹ̀ ń tásí mi ṣe gangan. ládùúgbò wọlé àtàwọn ṣe fẹ́ sí yìí wọ́n tún fẹ́ bà mí lórúkọ jẹ́ ìgbọ́nu ọlọ́run nu ọlọ́run bà ọ̀rẹ́ jẹ́ lúpọ̀nù tó yẹ pé ń tó òrò ní pé kò bà mí lórúkọ jẹ́ ọlọ́run bà ọ̀rẹ́ jẹ́ ìgbọ́nu ọlọ́run nu. ẹ ṣeun gan ẹ ṣe gan bá kí n padà. ẹ̀yin èèyàn mo tún fẹ́ tún sọ èmi ò ṣe ntí lúpọ̀nù sọ yẹn mi ò ṣe o mi ò ṣe bẹ́ẹ̀ o ìtí mo sọ fídíò tí mo ṣe yẹn mo ṣe pẹ̀lú ẹ̀mí kan ni tó bá yẹ kí bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ń kú lórí ẹ̀sìn ká ní bẹ́ẹ̀ kọ́ ọlọ́run jẹ́ ń di kìlẹ̀ káyà ayé mi kí ló dé ìwọ́nu ọlọ́run nu lúgbọ́nù wẹ́sù ìwọ́nu ọlọ́run nu ìwọ́nu ọlọ́run nu ọba tó dá ni mo rán sí ẹ kó jẹ́ kó mọ̀ láìpẹ́ ìpé òṣèǹ tí ò dáa ọlọ́run ọba mi yóò jẹ́ kó mọ̀ láìpẹ́ ìpé òṣèǹ tí ò dáa fi náà sí wà nífà sí wà láì ó dẹ̀ rí ìwọ́nu ọlọ́run nu kí ló dé ta ọlọ́run gbé mi náà náà fídíò rẹ̀ tí mo ní lọ́wọ́ kìí ṣe 5 àwọn lọ́dẹ̀ lọ yìí gbogbo táwọn lọ́yà yìí ṣe yìí gbogbo ẹ̀ ní mọ̀mọ̀ sí òun lẹ́gbọ́n yẹn gbogbo ẹ̀ ní mọ̀mọ̀ sí kẹ́tẹ̀ ni mo ṣe gan náà gan ṣé ẹ̀yin ò lè báyọ̀ wí kọ̀rọ̀ ni àbí kí a sí tàkà kí a fi ọ̀sẹ̀ sí wọ́n á mú fọ́tò mi wọ́n á gé fàyè wọ́n á ṣe bí èèyàn gidi wọnú ọlọ́run nu èmi àti ẹ wájú ọlọ́run àjọ òrojọ́ nítorí ṣe yìí wàláì tó ibùn kó kí ẹgbẹ̀rún rún wájú ọlọ́run èmi àti ẹ lúpọ̀nù wẹ́sù àjọ òrojọ́ tó ló ti ń ṣe tipẹ́tipẹ́ mo kàn máa ń sámà rẹ ni pé jẹ̀fẹ́lẹ́ ilẹ̀ mi ò mọ̀ ẹ́ rí náà